ìfilọ́lẹ̀ gbogbo àwọn olórí àmọ́ ní Èkó hotel ibẹ̀ la wà òun ló ń ṣẹlẹ̀ lẹ́ni òkè lẹ́ni gangan a máa rí Tiwa Savage lórí stage a máa rí Tẹ́ni a máa rí Simi a máa rí Wájé a máa rí Níníọlá a máa rí Yẹmí Aládé yìí náà ti rí pé a night of Queens concert indeed ni ó máa dùn ó máa skẹ́ndẹ̀mì Àyìnkẹ́ Kújọ́rẹ́ lórúkọ tèmi ọmọbìnrin wonderful Dayọ̀ Kújọ́rẹ́ ẹ má yí kúrò lórí Orísun ẹ jẹ́ ká rìn ká tọ̀ káwọ́ bí a night of Queens concert tó ṣe máa lọ ẹ máa bá mi ká lọ. Má kẹ́sẹ̀kẹ́sẹ̀ wá sínú party now. Má kẹ́sẹ̀kẹ́sẹ̀ wá sínú party now. Mo máa nífẹ̀ẹ́ aṣọ pink tẹ́ wọ̀ àwọn ọkùnrin mi wọ́n máa wà selective no àwọn obìnrin ló ní pink. Nǹkan tó dá ń bẹ̀ ni pé stylist mi ló ń kọ́kọ́ sọ obìnrin ni òun dẹ̀ ń sọ pé dandan tí máa wá sí ibi tí máa ti wá celebrate àwọn obìnrin ó gbọ́dọ̀ jẹ́ pink colour. Ẹ máa beef pé àṣálẹ́ àwọn olórí la wà lẹ́ni. Mo beef ẹ yẹ kí n rí ọmọ tó rẹwà gan lẹ́ni ṣá kí n náà gbé lọlé. ọmọ tó rẹwà lẹ́yìn wá síbi tẹ́ fẹ́ gbé lọlé. A ní Tẹ́ni a ní Wájé a ní Simi a ní Tiwa a ní gbogbo wọn lọ́lọ́kọ̀ òjọ̀ ẹ jọ ta gan-an ni ẹ nífẹ̀ẹ́ láti rí lálẹ́. Gbogbo wọn ni mo nífẹ̀ẹ́ láti rí. Nínú gbogbo àwọn olórí tá a fẹ́ wò lálẹ́ ta ni favourite yín nínú wọn. Wọ́n sọ pé Simi ni. Gbogbo wọn ò ṣùgbọ́n Yorùbá yẹn ò fẹ́ jáde. ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ Wájé gan ni láti day one. Ta ni ẹ expect láti rí lórí stage lẹ́ni. Tẹ́ni ni mo fẹ́ rí báyìí. Tẹ́ni lẹ fẹ́ rí ẹ nífẹ̀ẹ́ Tẹ́ni gan. Tẹ́ni Makanaki. Sugar mommy of Lagos. Sugar mommy of Femi sef. Gbogbo àwọn aṣọ tó máa wọ̀ lẹ́ni gbogbo bàtà gbogbo irun gbogbo makeup everything music kan ni mo fẹ́ wá wò lẹ́ni aṣọ ni mo fẹ́ wò. Gbogbo wọn ni mo fẹ́ rí papọ̀ lórí stage kí gbogbo wọn dúró sẹ́gbẹ̀ẹ́ ara wọn lẹ́yọ kọ̀ọ̀kan torí a ti mọ ohun tí oníkálukú mú wá bọ́n ṣe yàtọ̀ síra wọn nísìnyí a fẹ́ káwọn obìnrin dúró lẹ́gbẹ̀ẹ́ ara wọn kí wọ́n lè fi hàn ayé kán lè fi hàn àwọn ọkùnrin kán lè fi hàn àwọn ọmọ obìnrin kéékèèké tó ń bọ̀ wípé tẹ́ ẹ bá fi ẹ̀gbẹ́ kanra tẹ́ dira yín lọ́wọ́ mú kò síbi tẹ́ ẹ lè dé. Ilé tí mo ti ń fẹ́ rí so inú mi dẹ̀ dùn lọ́pọ̀lọpọ̀ ń pé alẹ́ ìṣẹ̀lẹ̀ ń pé a ní gbogbo àwọn obìnrin ìtànjọ máa wá perform papọ̀ lálẹ́ yìí inú mi dùn torí pé ṣe mọ̀ ó ní bọ́ṣẹ̀ tí máa ń wò ó pé obìnrin nínú industry wọ́n kàn máa ṣe bẹ́ẹ̀ ni pé male dominated place ni ọkùnrin nìkan ló ní gbogbo industry so nísìnyí ẹ̀dẹ̀ mọ̀ pé àwọn obìnrin ẹ̀ lè kóyàn wá kéré. Kí gbogbo wọn kàn wá sórí stage kọ́ kọrin together you understand. ìyẹn ni highlight mi o. 6 of them on stage. 6 of them on stage.
obìnrin kan wà níbi tó ní ohùn ńlá. A night of Queens concert ẹ̀yin náà ti rí bó ṣe lọ àṣálẹ́ àwọn olórí tí a kó gbogbo àwọn obìnrin tó jẹ́ wípé wọ́n mọ orí kan tó dúró re nínú iṣẹ́ tí wọ́n ṣe gbogbo àwọn superstars tó jóbìnrin tẹ́ ẹ lè rò wípé òkè tẹ́ bá tẹ́ máa rò obìnrin kan pé àwọn obìnrin báyìí nǹkan rẹ̀ tẹ́ ẹ máa dárúkọ wọn a ní Tiwa Savage a ní Tẹ́ni a ní Níníọlá a ní Wájé a ní Simi a ní Yẹmí Aládé ẹjọ́ stage mẹ́tẹ̀tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ ẹ̀yin náà ti bó ṣe àṣálẹ́ yìí àárí irú ẹ̀rí nínú gbogbo history torí pé lálẹ́ yìí àwa gan inú wa dùn ayọ̀ wa kú mọ́ dẹ̀ mọ́ pé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lẹ̀ yìí náà ti mọ̀ pé Tiwa rè Simi rè oníkálukú wọn pẹ̀lú gbogbo àwọn olólùfẹ́ wọn oníkálukú wọn pẹ̀lú nǹkan tí wọ́n nífẹ̀ẹ́ sí lára wọn ẹ wo èmi gan inú mi dùn ayọ̀ mi kú láti wà bíbá ní èní gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lè àníri jù báyìí lọ lórí Orísun náà ni ẹ darapọ̀ mọ́ mi lórí social media mi lórí IG @Ayinke Dayo Kujore lórí Twitter @Tosin Kujore lórí TikTok @Ayinke Dayo Kujore lórí Facebook Ayinke Dayo Kujore ká tún fi ayọ̀ àti ìdùnnú pàdé ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ Ayinke Kujore lórúkọ tèmi ọmọ bíbí inú wonderful Dayo Kujore láyọ̀ látún máa pàdé ire o.